Agarawu, pálípálí lówó mi lọ́wọ́ ẹ̀. Agarawu, èèyàn wá lé mi ọkọ̀. Ògbójú mi jẹ́ mi ìbẹ̀rù. Ó ṣe ọlọ́run. Èèyàn kan débi ìwé. Pálípálí lówó mi. Agarawu, èèyàn kan débi ìwé èyí ọmọ bá. Ojú yìí ni ó ṣe àkọlé fún bàbá mi. Agarawu. Pálípálí lówó mi. Èèyàn bọ̀dé bí ìwé. Èèyàn wálé bí ọ̀pọ̀sì. Ó bá ṣe ọlọ́run. Ó fẹ́ ní sọ̀tà mí lẹ́nu. Ó yá Agarawu, ẹni tí ò ní jẹ́ dúpẹ́, ẹni tí ò ní jẹ́ dúpẹ́. Agarawu, èèyàn bọ̀dé bí ìwé. Aláṣẹ Agarawu ọ̀pọ̀sì. Ẹni tí ò ní jẹ́ dúpẹ́, ẹni tí ò ní jẹ́ dúpẹ́. Wọ́n ti láàrin ọ̀pọ̀ ènìyàn. Ọmọ yàgò, wọ́n ti láàrin ọ̀pọ̀ èèyàn kó wá máa jọ. Ó yá Agarawu lóní, kí ló ń ṣẹlẹ̀ lóde ọ̀run o? Àrá ń sọ Olúwa. Òun gbọ́ máa lọ bí Pasuma. Ẹni bàbá wù bẹ́ẹ̀. Agarawu ọjọ́ yẹn máa lò ó. Èèyàn bọ̀dé bí wé. Agarawu tí wọ́n ti rò pé kí kò lè bá wọn jẹ́ ní ọmọ o. Èèyàn bá ń kọ́lé ẹni táyé fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ni àlàkùn ọjọ́ yẹn máa lò ó. Èèyàn kẹ́mi kọ́ dédé wọ́n ti rò pé Agarawu kò lè bá wọn jẹ́ ní ọmọ o. Èèyàn táyé alẹ́ Agarawu. Agarawu lélẹ̀. Baba peace, Baba wellness, alẹ́ mọ̀ kí ọ, èèyàn bá ń kọ́lé ni. Baba peace Baba mi, èèyàn láyọ̀ sí ìyá, ó ṣe tààlà bí Pasuma. Olóyè Sani ní ẹtì pẹ́. Ó ní tipẹ́tipẹ́ ni mo ti dolóyè, ní lásọ pé wọ́n kọ̀ tún bá. Agarawu, èèyàn pàtàkì, ọ̀kadà bí sí. Ìbálò Ọ̀túnba gbèjà dálẹ̀ fọwọ́dọ̀ ọkọ̀ tó dùn sí. Ọ̀túnba kúlé ní tẹ̀sánko bàbá bí ọba lùkọ̀ nínú. Oníkúrò lọ́nà Agarawu ń bọ̀ lọ́mọ bísí. Kúrò lọ́nà Agarawu ń bọ̀. Èèyàn tó bá fojú di ṣẹ̀ṣẹ̀. Ajẹ́ pizza ní jẹ́sọ́ àtúnyẹ̀ yọba pizza. Èèyàn bọ̀dé bí ìwé. Èèyàn bọ̀dé bí ìwé. Láyé ìyàtọ̀ àgbẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan. Ojú ìṣẹ̀sọ́ lọ́gọ́ pins. Ojú ìṣẹ̀sọ́ Agarawu sanwó mi. Èèyàn Àlàbí Pasuma. Ọmọ Àlàbí Pasuma. Immigration officer. Ọdún káyé mi lèmi, ó sábẹ́ mi làdùn lọ, lágbádá kùn làmí o, Agarawu. Ayé mi lèmi, bàbá bá bẹ kú ọ̀fẹ́. Bọ̀wọ̀ Tálábì bá ti kọrin wá gbé tọ́jú ẹ jáde. Ṣé bọ̀wọ̀ pé Tálábì bàbá tèmi bá ti kọrin wá gbé tọ́jú ẹ jáde. Èyàn tó ní Cadmat office, ó ṣe fi ṣe sọ, lọ́tà phillips, immigration officer, immigration like Yahoo. Mama tọ́gbọ́ náà tí ojú ọṣẹ. Ó yá Cadmat gbé sókè. Cadmat bàbá wáyé. Bàbá mi sọ Agarawu. Èèyàn ṣe bá pé. Wọ́n láì gbé jáde Agarawu. Gbé jáde Agarawu gbé jáde. Ó yá Agarawu gbé. Má dúró má dàgbà. Má sáré. Ọdẹ́jì, òun Ọ̀túnba ọ̀rẹ́, ó gbọ́dọ̀ pé Southwest Insinuts, Ọdẹ́jì, èèyàn bá gbọ́. Ọ̀rẹ́ Agarawu.
Alhamdulillah. Ìṣúná ìbéèrè náà ẹ̀sìn tèmi wọn. Lábẹ́ ìbéèrè náà ṣe wà dára ní. Ayọ̀rọ̀ káàró àgbà ìtútù lọ́jọ́ ìpínlẹ̀ ìjùmọ̀. Èmi kúrò èrè àgbàrá wọn. Wàá ká ìdájọ́ ìpínlẹ̀ ìjùmọ̀. Èmi tẹ́ àbùkù. Èmi náà ta. Òkùnkùn wọn náà àbájá àgbèrè ìjùmọ̀. Ó ṣe wà lè kéré tó tí wọ́n rẹ̀. Èmi náà wọ́n ra mẹ́. Bí ìbá wọn lẹ́yìn ìbá wọn gbé ojú. Wàá máa lọ́wọ́ yìí kúrẹ́ àbájá àgbèrè lọ́pàá ọlọ́wọ́ káráwó. Agbára káàró òyìnbó. Bẹ́ẹ̀ni, alábí fún àwọn ẹ̀rọ tí fún àwọn ṣe wá dá. Yóò gbé abẹ́bẹ̀ lọ́wọ́. Dájú pé abẹ́bẹ̀ lọ́wọ́. Dájú pé abẹ́bẹ̀ lọ́wọ́. Dájú pé abẹ́bẹ̀ lọ́wọ́. Ọmọ promise mi pé tí bá ti gbé Adébẹ̀tán, èmi kì í ṣe Yorùbá sí. Adáyọ̀ ọmọ ìyá Oǹdó. Adáyọ̀ ọmọ ìyá Oǹdó. Ọmọ àṣà olú. Ọmọ ìyá Oǹdó. Àwọn tí ní ẹ̀dá. Ọmọ ìyá Oǹdó. Ọmọ ìyá Oǹdó. Ọmọ àṣà olú. Ọmọ ìyá Oǹdó. Ààrẹ, orí mi máa tẹ̀sán àwọn ọ̀nà ọ̀tàkà mú ààrẹ. Orí mi máa tẹ̀sán àwọn ọ̀nà ọ̀tàkà mú. Àgàrà àwọn ọjọ́ ẹ̀ máa rí oṣù ẹ̀rí. Ṣùgbọ́n tí wọ́n ti rẹ̀ pé kiri. Ìjọba ọjọ́ mi ọ̀rọ̀ padà. Àwọn tí wọ́n ti sọ ẹ̀pẹ̀ mọ́ ní orílẹ̀. Ìyàwó sọ̀rọ̀ dábì lọ́dọ̀ dé ilé ilé. Ẹsẹ̀ lè sílẹ̀ lọ owó Amẹ́ríkà tó pọ̀ dánù tó bá di ọ̀sẹ̀ bíi ọ̀sẹ̀ tó pọ̀ àbí sọ̀wísùkọ̀ London là ń lọ. Àlọ́sọ̀dọ̀ yìí bí ọjọ́ ìdí ẹsẹ̀ dé àmàṣọjọ́ yìí bí o ìlú London. Ọ̀pọ̀ ọmọ ya ṣẹlẹ̀ ajọ́ ń lọ wàhálà ilé ṣọ́ọ̀dù bámi dúpẹ́ lọ́wọ́ tún mi lóore. Alẹ́ ọ̀gbọ́n tiẹ̀ tó bá di July ó ń fò. Tẹ̀bí dáadáa lẹ́gẹ́lẹ́gẹ́ ó pọ̀ dànù. Ajọ́ ń fò ní oṣù ọ̀. Àsìkò tí tó bẹ́ẹ̀ rẹ̀ sọ́kọ́. Alábí lélẹ̀ kí bá lálẹ́ bí wọ̀ bàbá mọ́yè bẹ́ẹ̀ sọ. Ọmọ yóò kí ẹ ṣe. Sáyé ọkọ̀ wa fèrè dọ́sọ̀rọ̀. Ṣàmọ̀ pé kí nílà láti máa jẹ̀gbẹ́. Àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé yí ajá jẹ́ ẹṣin sọ́kà wẹ̀. Ẹ̀yin ti rẹ́ẹ̀pì, ẹ̀yin tọ́dún Adé Adékọ́lá, gbogbo yín gbọ́dọ̀ ní mo kí. Àwọn superstar tó ń bẹ nínú ilé. Gbogbo yín ní mo rí ọ́, ẹṣẹ́ wù mí ní ilé mi, eré àwọn owó ṣọ̀bí, ó ṣe dáadáa. Ẹ̀yìn ọ̀la ń bẹ̀ ní Àjàó.
àwọn káfíńmẹ̀ ẹ máa tọ́jú yìí náà ni iná àwọn tí bàbá mi Détayọ̀ pọ́pá ti èèyàn tó wà nínú èèyàn tẹ́kù èèyàn tí sọ níbi olódù nílẹ̀ ẹ̀fọ́ bóyá nẹ́ẹ̀sì ìjọba nínú ẹlẹ́rìí nílẹ̀ lélẹ́lẹ́lẹ́lẹ́ ọ̀ṣẹ́ ọ̀tá mi báyìí ẹlẹ́rìí nílẹ̀ ọmọ báyìí ṣáàmà planning committee ṣáàmà planning committee o èèyàn Détayọ̀ pọ́pá ó ṣe ìtọ́jú gbogbo ìbámu pátápátá èèyàn tẹ́kù ó lẹ́kùn níbẹ̀ ìjọba àwọn tó ní ìròyìn rẹ́ẹ̀sì wàláì ibi tẹ̀sán àtúbàgbà àpapẹ̀ kí wàá máa bẹ̀ yọ èèyàn lè lé mi dànù pẹ̀lú àwọn mi ti pọ̀ jù o Adébáyọ̀ tó bá lè lé mi jù níbo ni kí n kọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ó ní pé lẹ́yìn ilé rẹ̀ kò sí ilé ká tó lè gbà mí o lẹ́jẹ̀ máa bẹ̀ o Ọlọ́run ó ṣe lẹ́jẹ̀ máa bẹ̀ o dáwà tó lè tẹ̀lé sẹ́ ayé mi lè dùn mo sábẹ́ mi làbù lọ lábàdà kù tàbí o bàbá mi bàbá láyé. sọmọ náà bàláyì Adébáyọ̀ kí ni mo wí ìnáwó ló fẹ́ ṣe tó alága sílẹ̀ wọ́n bí lẹ́yọ̀ nọ́mbà 1 alága lè mímọ̀ bàláyì kúrò lọ́dọ̀ bọ̀bọ̀ o. èèyàn tó bá fojú dálága àjẹbíkà àtúndéwé ìyá tòkó iṣẹ́ o alákẹ́bí ẹkú sẹ́kọ̀ọ́sì Ọlọ́run àrọ́wọ́ Adébáyọ̀ nítorí pé kọ́ mọ́ bá àgbàwọ̀ ní fún ẹ màláìka tó ń ṣọ́ ẹ o. èso ló fún mi ní Chicago wá alájú ẹ̀fọ́ mi dúpẹ́ lọ́wọ́ efele ẹ̀fọ́ mi ní ìkánò ńláńlá efele ńláńlá. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.